ká mẹ́nuba apá kan nínú àwọn òfin ìtọ́rọ̀ máa àkíkà yìí lábẹ́ òfin ọlọ́run bá wa kó sí tó burú pé kẹ́ni tó bímọ kó mú ẹran àkíkà yẹn kó sí oúnjẹ kó fi ẹran àkíkà sí kó sì pè àwọn èèyàn kíkẹ́ kó wọn wá jẹun kò burú kíkẹ́ ńgbà tó bímọ kó mú nínú ẹran àkíkà tó tó fi dáná tó pè àwọn èèyàn wá jẹ kó wọn bọ yọ kó wọn bọ dunu dúpẹ́ fọlọ́ lórí ìdẹ̀ra tọ́lọ̀ wọn bá ṣe fún ẹ eléyìí kì í sọ̀ràn ẹ̀ kì í sì ṣe nǹkan tó ti pẹ́ nìkan lè kàn lábùkù tó ọ̀gá sí tó bá rí kọ́ lágbára rẹ̀ iye tá a bá sì pè ní kọ́ dáhùn tí wọn bá pèèyàn kíyàn ọmọ màá ṣe tójú bọlé ẹran lé kíní kàtẹ́ ẹ̀ máa wí o torí pé mọ́gbọ́mọ yà wọ́n ti gbé agbada kaná wọ́n ń roka ìwọ́ wa ń lọ ọ́bí sẹ́ ọba kan ti gbá agbada kaná ọwọ́ adé ẹkú náwó ni o ìrírí ọ̀kárí o ọmọ kó kú wọn ṣe wọ́n wá ní ìrírí ọ̀kárí irú rẹ̀ wọlé ń kárí táwọn bàbá tiwọn náà kún ó púpọ̀ torí gbà táwọn èèyàn ti jẹ́ pé gbogbo nǹkan wọn fi ṣàjọyọ̀ gbà tí wọ́n lè tí wọ́n gbá gbadaka ọba jó Islam kò fara mọ́ ilé wọn pè ní at-taqafful ká yọjú síbi tí wọn ò pè wá tí wọ́n bá kọ́ lábùkù ẹ̀kọ́ bọ́ dànù bọ́dà kan lábẹ́ òfin Ọlọ́run tó bá ní wọ́n kà pèpè ní pèpè tó wà general yé sọ̀rọ̀ yẹn lórí rẹ̀ kíkọ́ lọ àbí tá a máa ní tọ̀ wọ́n sọ lọ́nà tó fi kó bóyin lé lẹ́nìkọ̀ọ̀kan yín lápè ẹ pọ̀ débi pa àlè dákọ̀ yín lọ́kọ̀ọ̀kan àmọ́ gbogbo yín lọ́kọ̀ọ̀kan yín lápè sẹ́nu pé ìrìn yàtọ̀ tọ̀ eléyìí jẹba lábẹ́ òfin Ọlọ́run ìyàtọ̀ ń bẹ láàrin àpéjọ láti sọmọ lórúkọ àti àjókòó láti jẹ oúnjẹ tí wọ́n ní ká wá jẹ nítorí pé wọ́n bímọ. Táwa péjọ nípa afẹ́ sọmọ lórúkọ eléyàn kò nípìnlẹ̀ tọ́tọ́ka sí nínú òfin ṣẹ̀ríà. Ibi tí wọ́n bá bímọ láyé ànábì sallallahu alaihi wasallam ànábì ọwọ́ àwà wọ́n wá di àwo obì kútúbánì owó kútúbánì kìíní gbogbo eléyìí wọ́n dá lẹ̀ nítorí pọ́nà oúnjẹ ni wọ́n fi ń wo oúnjẹ ni ẹnìkan náà wà báyìí sọmọ lórúkọ wọn wà ní tọ àwọn ti fẹ́ gbókọ ọmọ jáde o àwọn gẹ́gẹ́ bíi rédíò Ọ̀yọ́ lẹti gbọ́ wọn àti ẹmọ wọn wàhálà àlùbáríkà fọmọ owó kọmọ ọmọgọ tó gbogbo eléyìí ọ̀nà oúnjẹ ni eléyìí sínú ìlànà Nabi sallallahu alaihi wasallam ìlànà rẹ̀ lẹti gbọ́ yẹn wọ́n bí wọn gbọ́mọ wá fún sí báwọn sọ lórúkọ wọ́n bí ma wọ́n gbọ́ ma wá fún sí máa sọ lóko afáàkùn wa ní kí ló burú wọ́n bí ma wọ́n gbọ́ ma wá fún anabi sí máa sọ lóko táwọn náà bá ṣe bẹ́ẹ̀ kí ló burú mbẹ ẹ̀yin tẹ́yìn ṣe kò rí bẹ́ẹ̀ ẹ̀yin sì sá anabi nítorí pé ẹ̀yin ní ìsinyìí báyìí wọ́n bí ma wọ́n gbọ́ ma wá fún anabi wọ́n bí ma ẹ̀yin gbéra yín lọ́bọ́lọ́mọ ìyàtọ̀ wà bí ó sì ìyàtọ̀ wà ẹlẹ́ẹ̀kejì ẹ̀yin fẹ́ bá wọn kéde orúkọ yẹn ni ẹ̀yin gẹ́gẹ́ bí rédíò Nàìjíríà so asitirin àwọn òfin ṣẹ̀rí àtọ́ka sí pé bàbá tó bímọ yẹn oní ọ̀sánmọ rẹ̀ lórúkọ ẹ̀yin wá ní bàbá ti sọ ẹ̀yin kàfẹ́ bá gbé jáde nù fẹ́ẹ̀ bá gbé jáde nítorí pé nígbà tí wọ́n bá ń ka kútùbà wọn fẹ́ẹ́ tó bá gbọ́ lárúbáwá bá náà ti ń kà náà gbọ́ lárúbáwá wọ́n sì mọ ìjò owó mọ̀ọ́mọ́lò ó sì mọ ìjò owó púlùláyì ó sì mọ ìjò owó mọ̀ wá sọ mọ̀ sọ èmi sọ ìwọ ní bàbá rẹ̀ abẹ́ kíyèsí abẹ́yẹ ọmọ nígbà tẹ́yẹ ọmọ tó náà láti kẹ́ lọ lé tó tẹ̀ lọ ọlẹ́rìí kan mẹ́ ẹni tí ká ó túbà ní mo sì sọ ọmọ náà èmi sọ ìwọ gẹ́gẹ́ bíi tani sẹ́mi tó wá kí Yorùbá ni mo fi sọ pé mo wá sọ ọmọ yìí ní bàbá ẹ̀yin mà ní bàbá rẹ̀ torí ẹ̀ rí pé mẹ́ẹ̀ so ètò ìṣẹ̀lẹ̀ nu nínú òfin Ọlọ́run kò sí tó burú igi tẹ bá bímọ kẹ wá pé àwọn èèyàn ìgbé kan wá jẹun tágbára rẹ bá ká ni o
torí pé etí ọlọ́run bọ̀ làbọ̀ ọlọ́run má làbọ̀ra rẹ lọ́rùn owó tó fi tọ́jú ọmọ lọ́lọ́ wá tọmọ òfin ní máa rìn òhò tó fi tọ́jú ọmọ tọmọ òfin ní yolódo tó fi tọ́jú ọmọ tọmọ òfin ní yapanda àwọn owó ìnáwó tẹ́lá náwó táwọn pọ̀ ọmọ tì tẹ́lá náwó táwọn pọ̀ ọmọ alẹ̀ kọ́ ọmọ máa sì ránù káyé ilé ìbáyìí òsè tó burú pé kẹ́kẹ́ àwọn èèyàn kan wá jẹun gbàgbára yín bá ṣe ká iye èèyàn tó bá sì pè ní. ẹran yẹn Imam Ahmad rahimahullah wọn ló wu àwọn ibi tẹ ẹ bá ṣe ẹran àkíkà kẹ ẹ ṣe lọ́nà tó dójú kẹ ẹ ṣe lọ́nà tó dójú kẹ ẹ wá tó dóyin sí i. tafa ulẹ̀nu eléyà ń bẹ lábẹ́ pààrọ̀ rere ru ọma pé kí gbèsè ayé ló lè dùn ó dùn jó yín lọ. ẹran yẹn ẹ lè bùn yẹn tútù ẹ sì lè bùn yẹn lẹ́yìn sísè àmọ́ sísè yẹn ló dáa jù kẹ́ ẹ ti sè kẹ́ ẹ dín kẹ́ ẹ dóyin sí ó dùn àmọ́ tí wọ́n bá jẹran tí wọ́n bá dóyin sí ìlú yín kọ́ ọmọ àgbà ọba jẹ́ ọmọ ilẹ̀ kí nǹkan bá gbé fáwọn èèyàn wọn kàdá sórí àkìtà ni èyí náà sì ti mọ̀ fáwọn Yorùbá wọ́n lè gbé wo wọ́n tún dà lé yí o etí ìparí ti jẹ́ àwọn bọ́ìsì tó eléyìí kọ́ máa sọ àwọn èèyàn rẹ tó ń bá gbé. ǹjẹ́ bá a ti ṣe kíkà pé àwọn èèyàn yẹn a ní gbogbooro Al-Imam Ibn al-Qayyim rahimahullah wọ́n ní nínú ìwádìí táwọn ṣe àwọn ní kí gbogbo olùmọ̀ wọn ọ̀tàpélé yìí ike kò sí oúnjẹ nítorí pé ẹbí ma káwọn èèyàn wá jẹ gbogbo olùmọ̀ ọ̀tàpó àyàfi Imamu Malik rahimahullah nìkan. Bọ́dà Ibn Taymiyyah nínú Majmu' al-Fatawa wọ́n ní àwọn nǹkan bíi mẹ́jọ wà táwọn èèyàn máa ń tìtorí rẹ̀ ṣe wala'im táwọn máa ń tìtorí rẹ̀ ṣe walima nínú rẹ̀ wọ́n kà wọ́n abimá náà wọnú ẹ̀. Ibn Taymiyyah wọ́n ń ṣe analysis wípé tó bá jẹ́ pé torí pa fẹ́yàwó ní Islam ní ká ṣe walima ǹjẹ́ ọmọ tá a ti torí rẹ̀ fẹ́yàwó ń kọ́ tá a bá bí ṣé òun ò ní tọ́kọ́ ká ṣe walima fún náà min babin awla pé òun gan-an ló ti ẹ̀tọ́ sí jù ká ṣe walima gbogbo eléyìí àwọn olùmọ̀ sọ ṣùgbọ́n àwọn ṣèwádìí kí ló dé tí Ìmáàmù Malik ǹjẹ́ ìgbà tí Ibn Qayyim sọ pé Ìmáàmù Malik ó ní kọ̀tọ́ òun ọ̀fara náà ká bímọ ká mú ẹran tá a pa fún àkíkọ yẹn kọ́lé pé inú rẹ̀ náà látó ti ń ṣe oúnjẹ fáwọn èèyàn jẹ àṣìwádìí nínú tí àwọn Màlìkíyà láti mọ̀ pé sódodo sì ni àbí kò rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni bí Ìmáàmù Malik ti ṣe sọnù bó ti ṣe wá nínú àwọn tíra àwọn Màlìkíyà wípé a gbọ́dọ̀ mú ẹran àkíkọ ká fi sí oúnjẹ fáwọn èèyàn wá jẹ kàkà bẹ́ẹ̀ nígbà tí a bá pa ẹran àkíkọ á mú nínú ẹran yẹn á fi ṣe sàrà á mú nínú rẹ̀ á fi tọrẹ á sì mú nínú rẹ̀ á jẹ ńlẹ̀ wa falasíndì síbí wọn ti mọ̀ pé ńgbà tí wọ́n bá bí máa ń lé yín àwọn ẹ̀yà ọlọ́mìnira ẹran jẹ sá àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ti pín àwọn obìnrin kan ti ẹ̀wà táwọn specialist nípa aláṣẹ wọn jí ẹran kó nílé alájọyọ̀ ẹlòmíì jíjí kò ní kó símọ́ kó sínú léèdì ọmọ ọ̀pọ̀ ẹran kó náà sọ máa ń di lọ́mọ ń ké ẹ̀wà dà ló wẹ́bí sí máa sínú. tọ́ àwọn eléyìí wà bẹ́ẹ̀ wọ́n kàn kó ẹran mọ́ àwọn ọlọ́mọ lọ́wọ́ ni gbogbo ọba àti mélòó ní kó lẹ́rán bí tán alẹ́ ti jí kó torí ẹ̀ lọ́dọ̀ àwọn Màlìkíyà àwọn sọ yìí pé ìdábẹ̀rẹ̀ sínú Al-Imam Al-Baji rahimahullah nínú tírà Al-Muntaqa Sharh Al-Muwatta wọn ni lódodo ni Imam Malik sọ yìí pé ká má fi ẹran àkíkọ sí àpèjẹ wọn nítorí pé tí Imam Malik bá bí máa ń tiwọn etí Imam Malik máa ń ṣe lọ báyìí wọ́n mú ẹran àkíkọ wọ́n jẹ ń bẹ̀ wọ́n fi ṣe sàrà ń bẹ̀ wọ́n sì fi ṣẹ̀kún ń bẹ̀ wọ́n wá pa ẹran míì kọ́ máa jẹ́ oyè o wọ́n pa ẹran míì tí wọ́n pa wọn òní wọ́n wá sè fún àpèjẹ tí wọ́n pè mọ̀lẹ́bí ìyekan àti ará
àti àwọn ojúlùmọ̀ àtọ̀rẹ́ ìdìkan wa jẹ. ó túmọ̀ sí pé ká pèèyàn wá jẹun kìí sọ ní Málíkù takò ṣùgbọ́n ká fi ẹran àkíkà ká fi ṣe oúnjẹ tá a fún àwọn èèyàn tá a pè wá jẹun wọn làwọn fara mọ́ nítorí pé àkíkà apá lil ibada pípè tá a sì fẹ́ pé àwọn èèyàn láti wá jẹun àádá àwa gbọ́dọ̀ fi tá a ṣe lil ibada kásẹ̀rì rẹ̀ lọ sí di àádá pé tá a pa nítorí pé a fẹ́ sẹ̀sìn àgbọ̀dọ̀ sẹ́rì rẹ̀ lọ sí di àṣà olùkọ́rọ̀ Imam Malik yé wa torí ẹ̀ kí ẹ ṣe pé Imam Malik takò kó o pe àwọn èèyàn wá jẹun. Al-Imam Ibn Abdul Barr rahimahullah nínú tírà àwọn At-Tamhid Sharh al-Muwatta àwọn ọmọ àdéhìí kan wá wọn ní Ànábì sallallahu alaihi wasallam sọ pé idha du'itum ila al-walimati fa'ajibu idha du'itum ila al-walimati fa'ajibu qalu al-'ursu ya Rasulullah qala al-'ursu wa ghayruhu. Ànábì sallallahu alaihi wasallam wọ́n ní tí wọ́n bá pè é wá síbi oúnjẹ tí wọ́n sè ibi kẹ́ wá jẹun ẹ̀ dáhùn. àwọn sábẹ́ wá bí Ànábì sallallahu alaihi wasallam léèrè pé tí oúnjẹ tí wọ́n sè nítorí ìgbéyàwó ni àbẹ̀wò ìrẹ́ Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní ti gbéyàwó àtòmí. Ibn Abdul Barr wọ́n wá ṣe àlàyé wípé lábẹ́ omi yẹn olóúnjẹ tí wọ́n sè nítorí pé wọ́n bímọ tí wọ́n bá sì gbìyàn nípa bímọ wá jẹun tó o bá lọ faqad asayta Abal Qasim ó ti ṣe Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. eléyìí jẹ́ gbèsè jẹ́mbẹ́ asitima pé ní madhhab Imam Malik rahimahullah tó o bá bímọ ọkùnrin àgbò kan tó o bá bímọ obìnrin àgbò kan náà sáà wà lálẹ́ àgbò kọ̀ọ̀kan ṣùgbọ́n ìtọ́dọ́gba jù oníkó tó o bá bímọ ọkùnrin àgbò méjì tó bá sì bímọ obìnrin àgbò kan nítorí pé àdéhìí tí Imam Malik fi sẹ̀rí onígbà Nabi sallallahu alaihi wasallam wọ́n pa àgbò kan fún Hasan wọ́n sì pa àgbò kan fún Hussein. a sì ti mọ̀ nínú òfin ṣẹ̀ríà ìgbìgbà tá àdéhìí kan wá ó mú nǹkan kan wá àdéhìí míì wá òun náà tún múrù nǹkan wá àtàfikún ọ̀nà tí àdéhìí kejì tó múrù nǹkan àtàfikún tó gbà wá ọjọ́ ọ̀nà tó gúnrégé àlékún tó wà nínú rẹ̀ yún àwọn ń pè ní kíni ziyadatu ilm àlékún mà tó tọ́tọ́dọ̀ fíkọ̀ wá wọn á máa ń pè nínú ilmu mustalah ní ziyadatu thiqa wa ziyadatu thiqati maqbula àlékún ni tọ́tọ́dọ̀ olódodo wa gbogbo àlékún tó bá sì tọ́dọ̀ olódodo wa àgbà wọlé torí ẹ ló ti jẹ́ pé ìtọ́dọ́gba jù òní bí àgbò méjì fọkùnrin àgbò kan fún obìnrin eléyìí ní dáàmú apá ẹnìkan wá ní màlìkíyà làwọn o màlìkíyà làwọn ẹyọ kọ̀ọ̀kan làwọn máa pa gbogbo màlìkíyà ni tí àwẹ̀ Ramadan náà bá dé tarawih ìrákà mọ́kàndínlógójì lẹ́ẹ̀màkì torí pé ní madhhab Imam Malik àwọn sọ pé tarawih rákà mélòó ni mọ́kàndínlógójì mélòó lẹ́yìn máa kí akramakumullah malikiya ọ̀pọ̀lọpọ̀ ọmọ wa mọ́sálásí náà ti kí mẹ́jọ ni òkú lè dá jẹ́ malikiya taratan wa ghayruhum ukhra ẹ̀dìgbà kẹjẹ́ malikiya ńgbọ́ ya tó lẹ́yìn sí malikiya mọ́ torí di eléyìí ètò bá dọ́gba jù láàmà dì mú eléyìí ní ọ̀ràn wa lọ láti sin náà eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀rẹ̀ apẹ̀ràn àkíkọ̀ fọmọ wa bàbá wa ti pa ẹyọ kan fún wa àti wá gbọ́ pé méjì ló yẹ àwọn náà ti pa ẹyọ kan rí àti wá gbọ́ pé méjì ló yẹ báwo láti ṣe afallahu amma salaf àǹbẹ̀ lọ́nkọ́lọ́ ń sàmójúkúrò fún wa lórí ètò ìtẹ̀síwájú omi ìdáàbà ṣe ẹnìkan mójútó fi ọlọ́ọ̀ nípa rẹ̀ bàbá òróró pẹ̀ràn àkíkọ̀ fún wa nígbà tí wọ́n bí wa báwo láti wá ṣe ní ìsìn a lè pa fúnra wa bí bàbá wa bá sì lágbára rẹ̀ at any time wọ́n lè pa ó wá nínú ẹgbàá ọ̀rọ̀ láti ọ̀dọ̀ Aisha radiyallahu anha pẹ̀lú tí ò bá lágbára láti pa ní ọjọ́ keje kó pa ní ọjọ́ kẹrìnlá ní tí ò bá lágbára láti pa lọ́jọ́ kẹrìnlá a jẹ́ pé ọjọ́ kọkànlélógún lẹ́yìn ọjọ́ kọkànlélógún yẹn gbogbo bàtọ́ bá lágbára kó pa mo rò pé yé wa eléyìí jẹ́ bó ṣe jẹ́ mbẹ́
bàbá wọ̀ lágbára láti pa fúnra rẹ̀ kò sí mùṣkílà ṣùgbọ́n ìjọ keje ìjọ òní ìjọ keje nǹkan náà rí ìjọ òní ìjọ keje nǹkan náà rí lọ́nà àwọn Màlíkíyà wọ́n ní gbogbo ọmọ tí a bá bí kálífàjárì tó yọ á ka ọjọ́ yẹn kọjọ́ kan nínú àwọn ọjọ́ méjèèjì gbogbo ọmọ tí a bá bí kálífàjárì tó yọ kílẹ̀ tó di pọ́ mọ́ àsìkò àsùbá ìwọlé á ka ọjọ́ yẹn kún ọ̀kan nínú àwọn ọjọ́ méjèèjì àlùfàjárì yọ lápèjúwe ní ìsìn ní aago 5:07 àwọn abímọ ní aago 5:15 nídàjí òní lọ́dọ̀ Màlíkíyà á kò ní máa bá níkà òní sì jẹ́ ọjọ́ sátidé sannde al-ithnain al-thulatha al-arbi'a al-khamis al-jumu'ah adékòjọ́ oníjọ́ keje yawmul jumu'ah ilé ẹni Màlíkíyà tẹ̀ ń kátìrà wọn sọ Màlíkíyà wọn sọ pé tó bá jẹ́ pé abímọ yẹn lẹ́yìn ìgbà tí àlùfájàrí ti yọ pé kápá abilago 6 àárọ̀ òní àní ka òní kún ọ̀kan nínú àwọn ọjọ́ méjèèjì ajẹ́kíjọ́ oníjọ́ méje ó pè yawmul ahad الاثنين الثلاثاء الأربعاء الخميس الجمعة السبت ajẹ́kótó di yawmu sabt tí ń bọ̀ kọjọ́ méje yẹn tó pé ìdí ni pé ẹ̀yìn ìgbà tí àlùfájàrí yọlá tó bì lọ́nà Ìmáàmù Malik tí a bá wá bímọ ní dídí àkókò tí àlùfájàrí yọ lọ́wọ́ lọ́mọdéjáde aago 5:03 lọ́mọdéjáde wọ́n ní àtúní ka òní mà nítorí pé máa qaraba ash-shay'a akhadha hukmah gbogbo tó bá ti lè súnmọ́ nǹkan kan ìdájọ́ nǹkan lò náà gbà gbàtó ti súnmọ́ ìgbà àlùfájàrí ti yọ tán kó tó bì á fún ní ìdájọ́ kó ti yọ tán torí ẹ̀ àtúní ka òní mà eléyìí jẹ́ madhabu ti Malikiyya ṣùgbọ́n ẹ kíyèsí àwọn tí wọ́n máa bí ma wò ìjọ tí wọ́n máa gbọ́ àwọn kó ma ẹ rí i pé kò sí tọ́ka àwọn pẹ̀lú pé sáà àlùfájàrí ti yọ àbí kíni àbí ò ti yọ ọmọ tí a bá bí ní yawmu sabt ìjọ oníjọ́ keje rẹ̀ lọ́dọ̀ wọn sábùtù náà yawmul ahad yawmul ahad yawmul ithnain yawmul ithnain yawmut thulatha yawmut thulatha wa hakadha dawali lọ́dọ̀ tí wọ́n irú ọjọ́ náà ní máa péjọ keje láì bìlà pẹ̀lú kí wọ́n wà lákọọ́lẹ̀ nínú tírà Màlíkíyà náà ṣé tí Màlíkíyà wa sọ tó ń lọ bá mu ni àbí o ètò bá mu jù òun náà ni ọ̀rọ̀ Imam Shafi'i rahimahullah nípa bá ṣe máa ṣírò ọjọ́ Imam Shafi'i sọ yìí pé gbogbo ọmọ tá a bá bí kó tó di kóòrùn wọ̀ á ka ọjọ́ yẹn fún ọ̀kan nínú ọjọ́ méjèèjì gbogbo ọmọ tá a bá bí kó tó di kóòrùn wọ̀ á ka ọjọ́ yẹn fún ọ̀kan nínú ọjọ́ méjèèjì yàtọ̀ sí ìta a bá bí lẹ́yìn ìgbà tó ń wọ̀ àní ka ọjọ́ yẹn fún ọ̀kan nínú àwọn ọjọ́ méjèèjì yẹn kí tá a bá bí ma ní dàí tá a bá bí ma ń dàí ní òní yawmu sabt ajẹ́píjọ́ wo lọ́jọ́ kejì ọmọ òpè yawmul jumu'ah ìdí ni wípé ọ̀sán sábtù la bí pàtó sì jẹ́ pọ̀sán sábtù la bí ajẹ́pá ka ọjọ́ yẹn fún ọ̀kan nínú ọjọ́ méjèèjì tó bá wá jẹ́ pé òun ti wọ̀ kó tó di pa abímọ níbi ọlọ́jọ́ keje rẹ̀ ó pè yawmu sabt tó eléyìí ńlòfin ọlọ́run ètò dọ́gba jù ike gbogbo ọmọ tí a bá bí kóòrùn tó wọ̀ á ka ọjọ́ yẹn fún ọ̀kan nínú ọjọ́ méjèèjì ṣùgbọ́n tí a bá bí lẹ́yìn ìgbà tó òun bá ti wọ̀ àní ka ọjọ́ yẹn fún ọ̀kan nínú ọjọ́ méjèèjì ẹnìkan wá sọ yìí pé báwo ló sì lè jẹ́ bẹ́ẹ̀ báwo ló sì lè jẹ́ bẹ́ẹ̀ nítorí wípé òru ìsíwájú ọ̀sán àwa sì sọ pé ńgbà tẹ́ bá bí lẹ́yìn ìgbà tóun bá ti wọ̀ tóun bá wọ̀ lónìí òrùjọ́ ò lọ bẹ̀rẹ̀ tóun tòní ni àbórùtọ́lá òrùtọ́lá ló ti bẹ̀rẹ̀
bẹ́ẹ̀ ló fi ẹ̀sìn Islam sọ tóòrùn bá ti wọ̀ òru tọ̀la lọ bẹ̀rẹ̀ ọ̀sán tòníta wà ń bọ̀ lóru tiẹ̀ wà òru rẹ̀ ti lọ látàrí tòun nígbà táwọn bisimilá ìṣúná sọ fún anú àdéhùn tó fẹsẹ̀ rìn lẹ̀ igbe ẹ̀pọ̀ ní ṣíṣe àṣàlátù fáwọn ní òru àti ọ̀sán yawmul jumu'ah ìgbà wọn máa ń sọ ẹni pé tóòrùn bá ti wọ̀ ní yawmul khamis títí tóòrùn fi wọ̀ ní yawmul jumu'ah àsìkò tó ń sọ pé kẹ́ máa ṣàṣàlátù fáwọn lọ́pọ̀lọpọ̀ ni àti wàá mọ̀ kó òru ló máa ń síwájú ọ̀sán ìdí inú tó fi jẹ́ kí ń gba àwọn bí ọmọ lẹ́yìn ìgbà tó rùn wọ̀ ó ti bọ́ sí ọjọ́ kejì ìgbà tá a bí kó tó di kó rùn wọ̀ ọjọ́ tá a wà nù rẹ̀ náà làbí. wọ́n á ní báwọn lọ sí fẹ́ sọ báyẹn ṣe bọ́lá sọ pé wala al-laylu sabiqu an-nahar wala al-laylu sabiqu an-nahar. ẹ wá túmọ̀ rẹ̀ ẹ̀yin tẹ̀ ń fi àyà sẹ́ẹ̀dì ẹ̀yin náà lẹ́ẹ̀ túmọ̀ rẹ̀ ó ní túmọ̀ rẹ̀ ní pé wala al-laylu òru tẹ̀sí rí yẹn sabiqu an-nahar ọ̀jẹ̀ tí yóò síwájú ọ̀sán òru kìí síwájú ọ̀sán ṣé lábàtà yìí gbọ́ bá mi ike wà lálẹ́ sabiqu an-nahar pé òru ò ní síwájú ọ̀sán èsì ìtumọ̀ rẹ̀ yẹn ìtumọ̀ rẹ̀ yẹn ó ní pé wala al-laylu ghalibu an-nahar wala al-laylu ghalibu an-nahar kò sì sóòrù kan tí ó borí ọ̀sán tọ̀sán wà ní wà gẹ́gẹ́ bí o ti ṣe sọ́sàn kan tí ó borí òru tó lò ní wà ìtumọ̀ ayà rẹ̀ ọ̀rọ̀ pé wa kò sí òru kan tí ó borí ọ̀sán tọ̀sán ní wà gẹ́gẹ́ bí o ti ṣe sọ́sàn kan tí ó borí òru tó lò ní ṣẹ́gínì tí ò ní wà. pípé yẹn jọ láti wá jẹun gbàtà bá bímọ a tún rí láyé àwọn sàbí gẹ́gẹ́ sọ wá nínú al-adab al-mufrad ti imam al-bukhari rahimahullah gba sàbí tó bímọ ó pa àwọn ẹlẹgbẹ́ rẹ̀ sàbí láti wá jẹ ó bímọ ó pa àwọn ẹlẹgbẹ́ rẹ̀ sàbí láti wá jẹ tó wọ́n wá bímọ ó wá sí ọjọ́ keje gẹ́gẹ́ bá a ti ṣe sọ kó sírò rẹ̀ yìí nígbà tó wá sírò rẹ̀ ó bímọ ní yawmul jumu'ah lọ́sàn ó wá sírò péjọ keje ọjọ́ yawmul khamis ọwọ́ ni káwọn èèyàn wá jẹun tó bá di ní yawmul khamis àwọn bàbá rẹ àgbọ́yé tí wọ́n sì ní kí wọ́n máa kó ma àmọ́ kí wọ́n kó báwo kí ni wọ́n kó èyí tẹ́ gbọ́ Yorùbá wọ́n kó ma wọ́n kó náà èmi ọmọ torí pé mi ò gbọ́ Yorùbá dáadáa ni pé wọ́n kó ọmọ wọ́n kó wọ́n ní wọ́n kó jáde wọ́n gbé kóònù lé wọ́n kó jáde pé kíkónù tọ́ lábẹ́ òfin Ọlọ́run àti sọ pé jíjẹ ó lè pe àwọn èèyàn wá jẹ wọ́n sọ fún bàbá rẹ pé yawmul khamis ìní àkíkọ̀ bàbá wa sọ pé kí ni jẹ́lẹ̀ yawmul jumu'ah wọ́n ní yawmul khamis ya abi wọ́n máa fi àábì kún o torí kọ́ ọmọ bá tẹ o ẹ̀ nà bàbá ọjọ́ khamis lọ́jẹ́ sọ fáwọn ọ̀rẹ́ mi torí táwọn àti manu ẹ̀sìn yín tẹ́ ẹ gbá ń ọ̀bẹ mi láàmú àti ẹnìkan màmá kan ó ní sórí ẹni tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí irú àwọn ẹlẹ́sìn yín náà ni màmá ẹbí mùsùlùmí náà yín náà irú ẹ̀sìn wọn ti wá pé irú àwọn ẹlẹ́sìn yín náà ni ṣé ẹ̀yin ẹsẹ̀ mùsùlùmí ni àwọn wò pé ẹ̀yin dọ́gbẹ̀ ń tẹ̀ lófin gbogbo nǹkan eléyìí ọ̀tọ̀ eléyìí tọ́ ẹ̀sìn àwọn fún máa tọ́ nínú àwọn ọ̀gbọ̀n rahim tọ́ bàbá ní wẹ́ẹ̀sì tó ṣe kọ̀ bá wà láàmú ojú yọ yawmul jumu'ah wà ní yawmul khamis kó lè tó a sí bàbá ò ní gbọ́ tiẹ̀ wo sì fẹ́ gba ti bàbá kó sí tó burú ẹsẹ̀ yawmul jumu'ah ṣùgbọ́n ìwọ lè ti pa àkíkọ̀ rẹ láti yawmul khamis nítorí bá fẹ́ wá jẹun kó wá jẹun ní yawmul jumu'ah àwọn wá sọ pé dandan àbá àwọn yóò wá pa ẹran bíi ti báwò ebi wọ́n ló bí ma sá ṣe wọ́n ló bí ma pa ẹran ẹ wá jẹun lọ́la insha Allah kò sí wàhálà mẹ́ títí tí ó fi yé bàbá rẹ náà torí pé tí màá ṣe wá ní pé gbà mí àwa gbẹ̀sìn yìí àgbìyànjú láti láyé àwọn òbí wa
sọ́dà bẹ́ẹ̀ bàbá mi sì alágídí pé má sí àlàyé kankan mi fẹ́ gbọ́ lẹ́nu kékeré wọ́n lọ́mọ kọ́ mi lẹ́sìn tó gbogbo wọ́n sàlàyé fún wọn bá fẹ́ kọ́ gbọ́ wọn bá sì gbọ́ ẹtúkálá láfíà eléyìí jẹ́ bó ti jẹ́ díẹ̀ nínú àwọn òfin tọrọ máa àkíkọ́ nìyẹn. lẹ́yìn náà nínú wọn mọ́ ìwọ kẹrin at-tasmiyah ká sọ ọmọ lórúkọ pẹ̀lú orúkọ tó dára ìwọ ọmọ wa nínú wọ rẹ̀ ká sọ lórúkọ tó dára. torí bá Nabi sallallahu alayhi wa sallam wọ́n sì wá lójú kòkòrò pẹ̀lú kíkà máa sọ àwọn ọmọ lórúkọ tó dára. ó wá látọ̀dọ̀ Abdullahi ibn Umar radiyallahu anhuma ìgbà Nabi sallallahu alayhi wa sallam sọ ìgbé inna ahabba asma'ikum ila Allah Abdullahi wa Abdurrahman rawahu al-imam Muslim. dájúdájú ìtọ́lọ̀ nífẹ̀ẹ́ sí jù nínú àwọn orúkọ yín ìtọ́lọ̀ nífẹ̀ẹ́ sí jù nínú àwọn orúkọ yín òun náà ní kíni Abdullah àti Abdurrahman. torí rẹ̀ kọ́ sọ́mọ rẹ̀ ní Abdullah kọ́ sọ́mọ rẹ̀ ní Abdurrahman ọ̀nbẹ nínú tọ́lọ̀ ọba nífẹ̀ẹ́ sí jù. torí ẹ̀ nínú wa wọn ma òun náà ní kí ẹsẹ̀ sọ orúkọ tó dára fún wa nítorí pé orúkọ èèyàn òní wọn máa fi pé o òní wọn fi dáàmú olódà gẹ́gẹ́ bí àsíá ti ń bẹ lórí èèyàn orúkọ rẹ̀ wọn máa fi pé orúkọ rẹ̀ wọn fi dáàmú olódà gẹ́gẹ́ bí àsíá ti ń bẹ lórí rẹ̀ tó bá yẹ pé gbà tí wọ́n pè yàn pẹ̀lú orúkọ rẹ̀ orúkọ tó dára ní gbọ́ orúkọ tó dára ní gbọ́ ìpè tó dáa ẹni ń bọ́ sí létí eléyìí yóò máa mú kọ́kàn rẹ̀ ó balẹ̀ yóò sì máa mú kínú rẹ̀ ó dùn àmọ́ tó bá yẹ orúkọ eléyìí yóò mú kínú rẹ̀ ó dùn yóò sì mú kó náà kọ́ máa rán kan pé dáadáa ó ṣẹlẹ̀ sùn láyé àti lọ́run dáadáa ó ṣẹlẹ̀ sùn láyé àti lọ́run ẹgbẹ́ yẹn ní Abdullah ẹrú ọlọ́run gbogbo àti ẹ bá gbé ní Abdullah inú rẹ̀ ó dùn ẹrú ọlọ́run lè fi jẹ́ Abdullah yóò máa rán kan dáadáa láti mo ti jẹ́ ẹrú ọlọ́run dáadáa ni màá bá pàdé lọ́dọ̀ ọlọ́run láyé àti lọ́run àmì ẹgbẹ́ yẹn ní Abdushaitan tó bá ti gbọ́ olórí a'udhu billahi minash shaitanir rajim ọkàn rẹ̀ ọba yìí olóòsì máa rò wípé aburú lè ṣẹlẹ̀ torí wọn kì í fọwọ́ sáwọn òwe tó bá dáa lọ́fíìsì ṣẹ̀kọ́ à gbogbo aburú tí ọ̀dà ni wọ́n máa sáyìn lọ́fíìsì torí ẹ̀ ló ṣe ṣẹlẹ̀ láyé Umar radiyallahu anhu ó rí ẹnìkan ó béèrè orúkọ rẹ̀ ọjọ́ iná orúkọ bàbá rẹ̀ ńkọ́ òun náà jọ iná ìlú wo ló ti wá ó ní í ṣe pẹ̀lú iná ó ní ọjọ́ tètè sáré lọ ilé ẹ̀rú ń bà mí kọ́ mẹ́jọ pé iná ti jólè rẹ̀ pé fẹ́ẹ̀rì ńgbà padà délé ọba pé iná ti jólè ó kọ́ ọ̀rù torí di eléyìí kẹwàá sọ ọmọ ní Sa'd ibn Ka'b pé ọmọ yìí Sa'd ọmọ yìí lé ọmọ Ka'b ọmọ lè wo koko Sa'd ọmọ Ka'b tí gbogbo nǹkan bá wà lé fún sẹ́wọ̀n kó kọjá sọ́rọ̀ torí ẹ̀ kókò tó dáa ní ká máa sọ ma kì í sọ kókò burúkú àwọn kò tí ò sí gbọ́ kébí àwọn alágbára bẹ́ẹ̀ àwọn aróko wọ́n lè sọ ma ní mọ́tẹ̀rẹ̀ olùkọ́ ààrẹ bá ní ẹ̀gbọ́n nǹkan bẹ́ẹ̀ olóòtú tó máa dunú ẹlòmíì mẹ́ka olùdánijókòó ẹ bá ní ìdájókòó sọ́dá olùdánijókòó so irú àwọn ọba àwọn lẹ́yìn ọgbọ́ta ń sọ ma àbíkọ́ sọ ní díẹ̀ ìkókò ti jẹ́ wọn ni kò lè bá jẹ́ dhi'ban 'ala al-a'da ìkókò lórí àwọn ọ̀tá ìkókò lẹ́yìn bá gbélé bí ọ̀rẹ́ wa kan nìyẹn dé gbókò rẹ̀ ṣe jẹ́ ní ìkókò tó wá di ọ̀rẹ́ dé ìwọ ọkọ so subhanallah irú àwọn wọ̀nyẹn Islam fẹ́ kẹ́ sọmọ lórúkọ tó dára àìmọ̀ irúkọ là nàbì yí padà àwọn ọkọ tí ọ̀dà nàbì yí padà bákan náà bí àwọn ọkọ tí wọ́n tún fọ́ ẹ̀yàn má bíi bára tún olùtẹ̀lé tọ́lọ́run àfọ̀mánu olùjọ́ dànù tó àwọn ọkọ tí ọba ti dá àbí wọ́n bá ti fọ̀ ẹ̀yàn má jù wọ́n yí padà bẹ́ẹ̀ ni Islam wí torí ẹ̀ sọmọ lórúkọ tó dára o gbogbo ọkọ tó bá ti ní abudu àwọn ọkọ tó dára bíi Muhammad bíi Ahmed bíi Hamad bíi Mahmud bíi Hamad bíi Hamid irú àwọn ọkọ tó dáa tó bá kan orúkọ obìnrin
orúkọ àwọn sàbẹ̀bìnrin ọlọ́jà tirẹ̀rẹ̀ orúkọ àwọn ẹni rẹ lóbìnrin ọlọ́jà ara òrí kankan mú bẹ́ẹ̀ wọn lọ sọmọ lórúkọ tí ò dáa náà bàtíà wọlé fìtíyà bàtíà náà wà bàtíà tó kìtà náà wà okùn fàákìá ẹ̀ fàákìá èso bí ọ̀sán so wọ́n kú lè sọ ọmọ wọn lè ti sọ àti ìgbọ́n torí ẹ sọ àwọn ọmọ lórúkọ tó dára o ẹ wádìí lọ́dọ̀ àwọn olùmọ̀mọ́ náà ẹ máa ṣe wádìí kẹ́ẹ̀tún sọ ọmọ lórúkọ tó gbé agídí ti pọ̀ jù gbogbo nǹkan ló ní specialist ẹ̀sìn nìkan ló ní specialist lọ́dọ̀ tiwa wọ́n ti fojú kéré àwọn àbájù lọ́kàn sọ ọmọ lórúkọ tó wù ní pé ó gbọ́ tiẹ̀ ti ń jẹ́ ọmọ bàdá kọ pé jaban ọlẹ́ pé ojo wọn sùn ọmọ ojú a'udhu billah ìrẹ́ ká máa wádìí ká tó sọmọ lórúkọ wíwádìí yẹn ọ̀nà àwọn afásúnà láti máa wádìí o kìí ṣẹni tí ó gbé tó lẹ́bí máa gbé aláǹsì àmọ́tọ́ tí ń já láǹsì lọ́kọ̀ kan já láǹsì wọ́n máa ní làṣìṣì nù pé aláǹsì làṣìṣì jimá jamiu jimá jamiu nínú kẹsàn péjọ jimá lẹ́bi jimá nù àbí jamiu wọ́n á ní muhammadu jamiu muhammadu jimá ẹ̀wù jamiu mọ́sálásí jimá ní jẹ́bẹ̀ lédè lágbàá sábà pè é ní muhammadu jamiu muhammadu mọ́sálásí jimá sọ́dà lórí ẹ̀ lọ́dọ̀ jẹ́ jamiu wọ́n bá bẹ́ yípadà kó jamiu àwọn ọmọdé jẹ́ jamiu tọ́ bẹ́ẹ̀ náà ni ẹ kàn mórúkọ gbogbo ọkọ ẹ kàn kó táàbù wọn kó táàbù kó dókó obìnrin nu bí rìsíkọ́tù ẹ̀rọ rìsíkọ́tù lédè lárúbá kò sí jíjẹ́ rìsíkọ́tù rìsíkún ọwà àmọ́ rìsíkọ́tù bó ní rìsíkù ẹsẹ̀ gbàtà abẹ́rẹ́ kámẹ́ọ̀ pé rìsíkọ́tù wọ́n tún ní kí ní ká tawhidatu tawhid bá o tún wá di tù tawfiqatu wàhálà ń bèèrè lárúbá jẹ́ rẹ̀ gbogbo ilé ẹ̀ka kíyèsí wọ́n nítorí pé gbogbo ìjọba ti ní àbùdù ẹ̀yọ àbùdù kẹ́ẹ̀fì táàsì abẹ́rẹ́ nǹkan mẹ́rin wípé báyà Abdulsami'a wọ́n ní sẹ́míà àti sẹ́míà inú ẹgbẹ́ sọ wọ́n á ní sẹ́míà àmọ́ sẹ́mbì àmọ́ bí wọ́n ti rí yẹn. tó gbogbo ló àwọn orúkọ yẹn ọ̀yẹ̀ ká máa wádìí kó tó lè pa aṣọ ma torí pé sábà ti tẹ mọ́ ọmọ aláàtán wàhálà tiẹ̀ nu bákan náà nínú orúkọ ọkùnrin àwọn olùmọ̀ sọ pé Al-Imam An-Nawawi rahimahullah wọ́n ní bí Jibril Mika'il Israfil orúkọ àwọn màláíkà wọ́n ní tọ́ta ẹ̀dùn ní ká má fi sọ́mà fífi sọ́mà makruh ìdí ni wípé ẹnu kọ́ àwọn màláíkà la ya'suna Allaha ma amarahum wa yaf'aluna ma yu'marun la yasbiqunahu bil qawl wa hum bi amrihi ya'malun. àwọn màláíkà ìfẹ́ lọ wọ́n yìí sọ́kọ́ lọ́wọ́ bó tó wí àṣẹ Ọlọ́run ni wọ́n máa tẹ̀lé. tẹ́lẹ̀ wọ́n sọ máa ń Jibril ìwádìí nù sásùn ọbẹ̀ ẹ bá gbọ́n ti kó ẹran jẹ tá kó ẹran jẹ Jibril.